táwa náà fẹ́ bèrè relationship lọ́dọ̀ àgbàlagbà ṣáà ní respect ṣáà ń pọ́n àgbàlagbà lé ṣé pé gàgà tiwa náà pọ̀ ṣáà lè pé bàbá wa bóyá pé orí la fi kí ṣáà bẹ̀rẹ̀ kágbàlagbà mọ́ kágbàlagbà náà fi wá wò pé àmọ́ rè ọlọ́run sọ fún Ànábì Muhammad sọ fún àwọn ọmọdé yẹn tó bá rò fún àwọn fẹ́ẹ́ rí àgbàlagbà dà ọmọ kékeré kò gbọdọ̀ pariwo fún àgbàlagbà lórí ọmọ kékeré kò gbọdọ̀ gbàgbàlagbà kọ́kọ́ jiyàn ó ní ìgbésẹ̀ tó ọmọ kékeré náà ó gbé ó ní àwọn àtúnwò rí lọ́wọ́ ọmọdé náà tó fi hàn pé eléyìí nídìí ká fà á mọ́ra ebe yẹn àgbàlagbà náà lẹ sọ ọmọ tó bá mọ wọ́n wẹ̀ abágbà jẹun wọ́n ṣe oúnjẹ bẹ́yẹn náà ni wọ́n ń sọ ọmọ kékeré kò gbọdọ̀ pariwo lágbàlagbà lórí dé gbogbo wàá bu àgbàlagbà àyèmọye ọmọdé ń sìn tó ti ń dúró pé àpòkọ owó tọmọ yín ni o ẹlòmíì àti ẹ̀dúró tán pé tó bá sí bó ṣe jẹ́ mo mọ tí mo lè ṣe o yóò wá bì í lọ́wọ́ ìgbésọ̀ fẹ́ nà mí ni láì sọdílẹ̀ yẹn ó ti nà níwájú Ọlọ́run ọmọ kékeré náà tó fẹ́ wá relationship láàrin àgbà ṣé wọn náà tẹ̀ jẹ́jẹ́ ṣé o jẹ́ kọ́ rí ẹ lọ́mọlúwàbí ṣé wọn ọ̀rẹ́ ló ní ìgbéraga ṣé wọn kákàkúkà mú ẹ lọ́wọ́ rí. sáré tí tó mùsùlùmí ẹ̀ dìde lẹ́kẹ̀jẹ̀ ohun èrè lọ́sàn Ramadan ojú mi ti rí lọ́sàn Ramadan bọ́ǹgbọ́n jẹ wá mi ò ní lè jẹ bọ́ǹgbọ́n mi wá mi ò ní lè mú àgbà tó lómìnú kí n pariwo mo ti ń gbàwẹ̀ o. Orúkọ mi ni Akínbóyèdé Ismail tí mo jẹ́ former chairman Ìjànà Youth Association. Ètò Ramadan lecture tá à ń ṣe ilé nìyí a ti bẹ̀rẹ̀ nísìn èyí ló pé ọdún kẹta ìgbà tó bá di ọdún kẹta lọ́run tá a kọ́ fẹ́ bẹ̀rẹ̀ kórókóró a wò pé ó yẹ káwọn náà máa ṣe Ramadan lecture lórí gbogbo nǹkan tá a gbé dání nílùú Ọ̀tà tọ́hún èèyàn dẹ̀ mọ̀ wá dáadáa inú ilẹ̀ la ti ń ṣe tẹ̀tẹ̀lẹ̀ tá a wá pinra wa sí méjì group A group B tá a wò pé ká tó máa fi gbọ́ wáàsí a dẹ̀ ní àáfàá láàrin ara wa so ẹlẹ́kẹta tá a fẹ́ ṣe yìí àwa wò pé àwa náà ti grow dáadáa ká gbéra wa jáde síta so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ chairman mi náà tó ṣe ìgbàjọba lọ́wọ́ mi Ògòsì Ọlọ́run á máa fún ṣe Ọlọ́run á fún ní làákàyè tó lè máa fi control wa. kọ̀díkà nàmẹ́kì wà lákàn kìdìmá wà láfùsọ̀kan wọlé yàtọ̀ ló kà má kọ̀díkà nàmọ́lákan. سروا بدعوتكم يسرا ورب فلا خوف عليكم ولا أسرا فبشراكم يا رب فاغفر لنصراني ذنوبهم وارحمهم قل هو الله وعلاكم wàràmù kòlò Allahu alakum. látòrí chairman comrade Kamiludeen Idowu ọmọ mi Ọlọ́run ní dàlámù àmín. gbogbo ohun téèyàn fi ń ṣe aṣíwájú Ọlọ́run ó pèlè lọ́wọ́ àmín. alábẹ́ká Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ohun tó wá jẹ́ ìsọ̀gbé rẹ̀ látòrí Ajibọ́sẹ̀ Latif Amu àbí àkọ́kọ́ nìyẹn ni. bẹ́ẹ̀ ni àwọn onífà ṣe àmọ́. wọ́n ní vice. masha Allah. Ajégúnlẹ̀ Yusuf secretary. Allah. Ajibọ́sẹ̀ Moshood. Moshood. treasurer. Allah. gbogbo yín látòkè délẹ̀ vice secretary. Sọ̀gbọ́dẹ̀yí Ahmed. Oyèkúnlé Sheriff. PRO. Alfa Akínwálé Manzour. chief whip. gbogbo yín Akínbọ́tẹ̀ Kafila. wọ́n á fi kárí gbogbo ohun tó ń jẹ́ youth lápapọ̀. kódà tá a bá ti dárúkọ chairman àti dárúkọ gbogbo youth. masha Allah. tá a tún wá dárúkọ àwọn tá a tún wá jẹ́ olóyè nínú wa tó bá kọ ẹnìkan tó ní wọn dárúkọ mi ayé kò nífẹ̀ẹ́ gbẹ̀yẹn nìyẹn Ọlọ́run ò ní jẹ́ ẹ̀dàrú nù ayé. àmín. alibarika Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. tọ́pìkì tí wọ́n fún mi tọ́pìkì tó fẹnu tó kẹnu gan ni ó lè gba wákàtí mọ́yàn lọ́wọ́. téèyàn bá fẹ́ túra lẹ̀ ṣe tó wáyé pásìkò máa ń bọ̀ àmọ́ àsìkò ti lọ. masha Allah. wọ́n tó wà ní tọ́pìkì náà ju bọ́n ṣe rò ó lọ. Allah ó kẹnu. wọ́n ní relationship wo ló wà láàrin community leader
àti youth. ẹ wo bó ṣe jọ ẹ wo béèrè yẹn bó ṣe kéré mọ́ yẹn owó tó wá wà lábẹ́ ẹ pọ̀. Allah. ká tó lọ síbi relationship rárá àwọn kan wò pé àwọn la lè pè ní leader tọ́ba wa mú leader tán àwa tún wá wò pé àwọn la lè pè ní youth nítorí pé youth la fẹ́ sọ̀rọ̀ lé lórí àwa ní sọ́ṣẹ́ leader àwa ń sọ pé iṣẹ́ wo gan la lè rí lọ́wọ́ àwọn youth tí wọ́n náwọn youth kí ló yẹ káwọn youth máa ṣe ní àwùjọ ní community tọ́ba wa rí yẹn tán a ẹ̀ṣẹ̀ wa padà sí pé ok relationship wa ẹ̀ṣẹ̀ wa wà láàrin wọn ṣé ọ̀ràn yàn wá ní kí relationship yẹn wá wà àwọn gbogbo àwọn ọkọ tó ń bẹ lábẹ́ ẹ̀ nìyẹn àwọn ibi tí ń gbà wọlé Islam lẹ́ni ká fojú ẹ̀ wò kò sẹ́ni tó máa gbé fún wa níbi láàyè yìí tí gbogbo wáyà yìí náà yìí tí ò ní lè sọ nǹkan lórí youth àtàwọn leader láwùjọ kí ni Islam kọ́kọ́ rí sí àwùjọ náà tá a pè ní community kí ni Islam rí sí kí Islam kọ́kọ́ welcome ẹ̀ náà. Kí ló rí sáwùjọ? sọ̀rọ̀ àwùjọ kan Islam sọ̀rọ̀ community kan Islam ń dá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ wọlé nù. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Ànábì ní wàláhi la yu'min wàláhi la yu'min wàláhi la yu'min. Ànábì wa mọ́sálásí ń jọ kan ṣe wá Sallallahu sí. alayhi wa sallam. Ànábì kan dákẹ́lẹ́ kan náà ni. Ànábì wa ní la yu'min. Ẹnìkan wà nù wa tí ó ń ṣe onígbàgbọ́ òdodo. Ẹnìkan wà nù wa tí ó ń ṣara mi. Ẹnìkan wà nù wa tọ́lọ́hùn nígbà gbogbo tí bá ń ṣe. Àwọn sàbí wa béèrè pé man ya Rasulullah ta ni wo òjíṣẹ́ Ọlọ́run. Ànábì wa ní allazi la yu'minu jaruhu bawa'iqahu. Gbogbo ẹni tí bá ti ń da àwùjọ láàmú gbogbo ẹni tí bá ti ń da community láàmú tí community bá ti fàyà balẹ̀ nítorí aburú ọwọ́ rẹ̀ kò ní bá Ọlọ́run pàdé dáadáa. Allahu akbar. Sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni bá ń làákàyà ti wá rí pé ayẹ́pẹ́ ọ̀rọ̀ àwùjọ kan Ànábì. Sallallahu alayhi wa sallam. Al-Qur'an tó bá lọ sínú Suratul Nisa ayah 36. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa'budullah wa la tushriku bihi shay'an. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. ká mọ bí Ọlọ́run ṣe pàtàkì community sí ní tí wọ́n kọ́ mú wọlé mu. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ̀sìn mi Ọlọ́run ẹ má ṣe bọ pẹ̀lú mi o. Wabil walidayni ihsana ilé bá ti sìn mí tán tẹ̀sí ṣẹ́ bọ́ òbí ló kù tẹ gbọ́dọ̀ gbajúmọ̀ o. Tẹ bá ti wá lè ṣe méjèèjì yẹn tẹ wá fẹ́ tú lọ́dọ̀ mi Ọlọ́run bá dé wasil qurba àwọn tó bá súnmọ́ yín ẹ ṣètọ́jú wọn ṣe dáadáa sí wọn. wal yatama àwọn ọmọ òrukàn wal masakin àwọn alágbe wal jari zil qurba nígbà tí wọ́n á kọ́ community nù ni ẹ wá wo bá bá wo iye ìgbà tó Ọlọ́run dárúkọ community nígbà tó Ọlọ́run ó dárúkọ rẹ̀ ó dárúkọ ẹ̀ lọ́nà kan gbà tó dárúkọ àwọn òbí ó dárúkọ wọn lọ́nà kan gbà tí ó sọ gbogbo wọn ẹyọkọ̀kan gbà tó wá kọ járì Ọlọ́run wá ní wà járì zil qurba. wal jari zil qurba. àwọn tí jẹ́ ládùúgbò rẹ tí wọ́n bá jẹ́ community kan tẹ́jọ wà ní community dáadáa dọwọ́ ẹ lọ pẹ̀lú wọn o. wal jari tó ẹgbẹ́ ẹgbẹ́ ilé kan náà lẹ́jọ́ wà. wà járì lè jùlbì. àwọn tó yẹ pé àdúgbò lẹ́jọ́ wà àdúgbò nìkan ló pa yín pọ̀ tí àwọn tó ti kó lẹ́gbẹ̀ẹ́ àwọn fún àjọ múlẹ̀ tira wa. àwọn wà street ló jọ pa wá pọ̀ wà sọ ìbìlì jambi. àwọn tó bá ṣe wípé àwọn tó ti kó ní street àlèkà street karùn-ún street kẹfà street keje pẹ̀lú wọn. wabni sabili wa ma malakat aymanukum. ká tó ní community àti wá gbọ́dọ̀ Ọlọ́run sọ pé ká ṣe dáadáa sí wọn téèyàn bá sì ti kọ̀ tí ò bá ti ṣe dáadáa sí àwùjọ kan Ọlọ́run ohun tó náà bá ń ṣe Ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀
ẹlẹ́ẹ̀kejì tí treat àwọn wo la lè pè lágbàgbọ́n tá a wò pé tó dáa ní pé leader ó bẹ̀ láti àwọn tá ní leader pọ̀ kábíyèsí leader ni baálẹ̀ leader ni ní community chairman leader ni ní community àwọn ẹgbẹ́ tó bá tún wà wọn bẹ oníkàlùkù wọn náà ló tún wá ní leader tó bá tún wá wo leader tó bá tún wá pé leader àwọn tó bá jẹ́ àgbàlagbà fún ni ládùúgbò leader náà ni wọ́n ká tó wá sọ pé kí ni relationship tó wà bẹ̀ láàárín àwọn méjèèjì ṣàkọ́kọ́ rí àgbàlagbà tó wúlò ní community. Allah. àgbàwo gan la fẹ́ bá ṣe relationship àgbàwo ló wúlò àgbàwo ló rí tọmọdé gan rò náà lákọ̀ọ́kọ́ àgbàwo la rí ipò òun náà ń ṣe làákàyè ká tó máa wá béèrè pé kí ni relationship tó wà láàárín wa ṣé ẹni tí ó ní làákàyè la fẹ́ máa bá ṣe relationship ká tó pẹ̀yàn kí àgbà ká tó lè máa béèrè relationship lọ́wọ́ ẹ̀ àárí bí nǹkan mẹ́rin àbí márùn-ún lọ́dọ̀ ẹ̀. Ayakumullah. mi ní ka gbogbo ẹ̀ mọ́ lásìkò ti lọ. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم àgbàlagbà wo gan lórí ojú tó mọ́ community mọ́ tá a lè sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà yìí tó ń di community mú. واعتصموا. ibi tó ti kọ́kọ́ dàrú mo ṣe ń bá padà pẹ̀lú táwọn tọ̀dọ́ ibi tó sì ti kọ́kọ́ dàrú ibi òṣèlú ni ibi tí òṣèlú ti kọ́kọ́ pín oníkálukú ó ti dàrú àgbàlagbà gan ò gan rẹ dídà kan ò rẹ́dì láti mójútó àdúgbò mọ́ léwu ká sọ wípé kó wá ní ti lùtùrò kó wá ní ti ní. واعتصموا بحبل الله جميعا. tá àgbàlagbà bá dúró oore ló máa mú yúùtù dúró oore ayé ìsín ọmọ mi nìkan ló kù táwọn àgbàlagbà ń dù wọn ju ọmọ lọ́mọ mọ́. Allah, me and my family. a tẹ̀ sí dúpẹ́ ìjà sì wà gbogbo elétòkò náà kọ́ sẹ́gbẹ̀ẹ́ báwọn oníkálukú pẹ̀lú fúláàtì ẹ̀ ní mo lọ bìkan ní àìpẹ́ yìí ní ọ̀nà ìlúgbò báyìí náà ni àdúgbò yìí ṣe dá báyìí ẹjọ́ adájọ́ lọ sọ pé gbogbo tí mo ń wò yẹn gbogbo wọn náà wà nulẹ̀ tí wọn lọ́bì kankan tó ń ṣeré àwọn tí yẹn bá débẹ̀ ìyá rẹ̀ pé àdúgbò náà pé ahoro ni. Allah. nínú ilé tó kù tá a kọ́ nìyẹn ọ̀làjú ni àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà táwọn òbí àbí àgbàlagbà bá jẹ́ dáadáa wọ́n á mọ bí wọ́n ṣe so gbogbo àwọn kéékèèké yẹn papọ̀ ṣé kò ní ṣe àwọn àgbàlagbà tó yẹ pé popularity nìkan làwọn ń wá pé ṣáà máa pariwo wọn lákànṣán nìkan ṣé àgbàlagbà tá a fẹ́ sọ pé kó bá ọmọ kékeré ní relationship yìí ṣé wọ́n wà open mind ṣé ní ọ̀hún kọ́kọ́ dá ṣé kò ní ohun táwọn náà fẹ́ jẹ náà ń wá káàkiri Sọmọdé lè súnmọ́ wọn. sọmọdé lè súnmọ́ wọn Ayakumullah. ṣé wọ́n ní èrò tó wọ́n fẹ́ gba ọmọdé ṣé wọ́n ṣe tán láti ṣiṣẹ́ pẹ̀lú community gan ta ni ò ní sọ pé ẹ wo wàhálà tí wọ́n ní tó wá lè jẹ bàjẹ́ kó bàjẹ́ òun ló pọ̀ jù náà àgbàlagbà sí. Allah. mi ní kọ́kọ́ ni mo wà ládùúgbò ó gbẹ́ ká má tó níná ó gbẹ́ kí tó aṣọ máa tó bàjẹ́ débò kájọ máa tó kunkun ní wọn tó kù tá àgbàlagbà gbé dání nìyẹn. Èmi kò ní sọ́lá àánú lé mi. èyí tó bá wá pọ̀ tí ò bá wá sínú wọn láti máa bèrè relationship wa lọ́wọ́ ẹ̀. Allah. ẹ ká bọ́ sọ́dọ̀ àwọn youth. Al-Qur'an kọ́kọ́ ju àwọn youth náà fún wa lọ sí Suratul Hujurat 1-4. Ya ayyuhalladhina amanu. La tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. Wattaqullaha innallaha sami'un alim. Ya ayyuhalladhina amanu. Youth táwa náà fẹ́ bèrè relationship lọ́dọ̀ àgbàlagbà ṣáà ní respect ṣáà ń pọ́n àgbàlagbà lé ṣé pé gàgà tiwa náà pọ̀ ṣáà dẹ́gbẹ́ bàbá wa kó yẹ kó orí la fi kí ṣáà bẹ̀rẹ̀ kágbàlagbà mọ́ tágbàlagbà náà fi wá wò pé ọmọ rere. Àmọ́ kọ́ máa náwó sàgbàlagbà. ṣé o yẹ pé ẹ ń gbìgbàdo fún wọn tẹ́lẹ̀ ń kí wọn
kó yẹ ní kòrán ní wí yáyọ ẹ̀sẹ̀ sínú àkókò kọ́ يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله. ọlọ́run ó sọ fún anabi Muhammad صلى الله عليه وسلم. ọmọ kékeré tó bá rí pé ọmọ kékeré tó rí ẹ bá pé òun àtàgbàlagbà ò ní máa jọ lọ kó wá níwájú àgbàlagbà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún anabi o صلى الله عليه وسلم. àgbàlagbà tọmọdé ò ní máa lọ kọmọdé máa wá rìn iwájú àgbàlagbà ọmọ kékeré tó bá ti rìn iwájú àgbàlagbà ẹ ti máa wò ó pé ọmọdé yìí máa ní ìgbéraga. واتقوا الله إن الله bọ́sáyà سميع. kejì bọ́sáyà يا kejì. أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي. anabi Muhammad ọlọ́run sọ fún anabi Muhammad وسلم. sọ fún àwọn ọmọdé yẹn tó bá rò fún àwọn fẹ́ẹ́ rí àgbàlagbà dà ọmọ kékeré kò gbọdọ̀ pariwo fún àgbàlagbà lórí ọmọ kékeré kò gbọdọ̀ gbàgbàlagbà kọ́kọ́ jiyàn ṣé torí mo kàn ń wò yín ni o kọ́kọ́ wọn máa ṣe bẹ́ẹ̀ fún àgbàlagbà ṣé irú ọmọ bẹ́ẹ̀ náà lè yóò wá pè mọ́ra níyàn lóko ìfẹ́ bá ní relationship ó ní ìgbésẹ̀ tó ọmọ kékeré náà ó gbé ó ní àwọn àti wọn ò rí lọ́wọ́ ọmọdé náà tó ń fi hàn pé eléyìí nídìí ká fà á mọ́ra ṣé bẹ́ẹ̀ yẹn àgbàlagbà náà lẹ sọ pé ọmọ tó bá mọ wọ́ wẹ̀ abágbà jẹun wọ́n ṣe oúnjẹ bẹ́ẹ̀ yẹn náà ni wọ́n ń sọ ọmọ kékeré kò gbọdọ̀ pariwo lágbàlagbà lórí dé gbogbo wàá bu àgbàlagbà àìmọye ọmọdé sì tó ti ń dúró pé àpòkọ owó ọmọ yín ni o ẹlòmíì àti ẹ̀dúró tán pé tó bá ṣe bó ṣe jẹ́ mo mọ tí mo lè ṣe o èèyàn wàá bì í lọ́wọ́ pé ṣo fẹ́ nà mí ni láì sọdílẹ̀ yẹn ó ti nà níwájú ọlọ́run èèyàn ọmọ kékeré náà tó fẹ́ wá relationship láàrin àgbà tí wọn náà tẹ̀ jẹ́jẹ́ tí o jẹ́ kọ́ rí ẹlẹ́mọlúwàbí ṣé wọn rẹ ló ní ìgbéraga ṣé wọn kákàkúkà mú ẹ lọ́wọ́ rí ó di méjì. Masha Allah. lọ sí Suratul Imran 9104. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ẹyẹ kan wá bẹ̀rẹ̀ sí ń wọlé mo ti yanjú méjì. Masha Allah. ẹyẹ ká òkú àwa arágbà dáadáa àwa ará ọmọdé dáadáa kí relationship tó wá dé náà ká tó wò pé ṣé relationship wá lè wà kí ni ohun tó tọ́ sí yúùtù kan tá a gbé kalẹ̀ yìí kí ni yúùtù gbọ́dọ̀ ṣe àyùkọ́ náà ló ju gbogbo ẹ̀ fún wa kí ló ń wí. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن nítorí المنكر. kéèyàn tó lè gbé ìkọ̀kọ̀ kalẹ̀ pé a fẹ́ máa ṣe youth àárín kan mẹ́rin tàbí márùn-ún táwọn youth gbọ́dọ̀ mú dání ní community láwùjọ tó ń gbọ́dọ̀ tẹra mọ́ gbogbo ẹ̀yin ìjànà youth ẹ di eléyìí mọ́ ẹrù tẹ bá fẹ́ kán wò yín wájú káwọn míì náà lè fi yín máa pọ̀ ṣe èèyàn kan ń ṣe ẹgbẹ́ pa kan ń ṣe youth o dédé school club or organization èèyàn ń dálẹ̀ ládùúgbò kí ni a lè pè bẹ́ẹ̀ àwọn youth ni ó dá ẹ jẹ́ ká kóra wa jọ ẹ jẹ́ ká kó àwọn ọmọ jọ ẹ jẹ́ káwọn ọmọ jàǹfààní àwùjọ ẹ jẹ́ káwọn ọmọ jàǹnà mọ̀ báwọn èèyàn wà níjànà báwọn ajá dìbẹ́tì lẹ̀ dìbẹ́tì tí ó máa mú ẹ̀bùn dání fún wọn tá ìyẹn ló máa mú tíjà ló fi wá produce ọmọ tó gùdù jù nínú ọ̀tá ibẹ̀ lẹ́tì wá wọn pé ọmọdé yìí máa good eléyìí máa good eléyìí máa good ó sì níbi tí mo ń lọ lórí ẹ̀ o tó tẹ̀ bá ti gbé àwọn yẹn dání tẹ̀kọ́ ń ṣe meeting kò wúlò. lábẹ́ Islam gbà pé ká ṣe àríyádọ̀ sport ká ṣe sport kì í ṣe school nìkan náà sọ pé transport ẹ̀yin yúùtù máa dálẹ̀ ládùúgbò nígbà tẹ ṣe kílẹ̀ kan lẹ́ẹ̀kan ẹni ìjànà youth A ìjànà youth B bẹ́ẹ̀ náà lè lè pín ayé sí mẹ́rin ẹ lè sọ di mẹ́rin ẹ wá lè máa ṣe sport ẹ lè sáré ẹ lè gbá bọ́ọ̀lù inú gbogbo community àádùn níjànà wípé àsìkò báyìí a máa fi ń dunnú nínú community wa ni àwọn youth ló ní nínú àwọn tí Islam gbé kalẹ̀ fún youth ni nínú ẹ̀ skills ẹ̀rẹ̀ kan ni mo ṣe kà o kí ni lágbájá lè ṣe
kí ni lágbájá gùdù nú ẹ̀ iṣẹ́ YouTube ni o kí ni skill tí lágbájá ní ṣẹ̀ṣẹ̀ ló mọ̀ ọ́ jà ní ẹ jẹ́ kó lọ pẹ̀ṣẹ̀ ṣírí ló mọ̀ ọ́ sá ni báwo ló ṣe máa lọ àmọ́ bí tó ti ń dàrú mọ́ wa lọ́wọ́ ni pé kí ló kàn mí pẹ̀lú ti lágbájá èmi náà kọ́kọ́ fẹ́ du tèmi rárá ẹ jẹ́ ìsáré clear abẹ yẹn fún wa nánú kò sámúná bẹ́ẹ̀ iná òun mọ̀ọ́sítà fẹ́lẹ̀ àyẹ́ ti dúnìyà gbogbo wa kọ́ ni ó dà fún láyé bó wọ́n gbé ẹyọ míì sínú millions tó ń dà sínú ilé tó bá jù ú sí tó ń da gọ́ọ̀mù sí lára ẹ̀sà wàláhì owó nílẹ̀ mọ́ lára jáde Allahu Akbar Islam ní fi ara balẹ̀ oníkálukú àti máa ṣàwárí ààrẹ láwọn èjì kan bí mo ṣe ń ba lọ yìí bẹ́ẹ̀ pé mi ní máa rí ju ohun tí mò ń rí yìí lọ wọ́n yẹ pé lóhun tọ́lọ́hun ń ṣe fún mi rèé wọ́n yẹ pé ń jànà wọ́n yẹ pé àti ìrọ̀ ọ̀dọ́mọdé tó lówó tààrà ń jànà báwo ni gbogbo owó ṣe wá ṣe wọn Islam wá gbà pé gbogbo yín ẹ wá forí kò pé ẹ wọ ẹnìkan sùn pé bẹ́lẹ̀ yìí ṣe ń ba lọ yìí wọ́n yẹ pé lè yìí máa ṣoríire Islam ní gbogbo yín ẹ pa ọ́pẹ́ wá gbé yẹn sókè báwo ló ń ṣe ṣoríire. ara àwọn tí Jẹ̀bú ṣe tán fi ń jọ̀gá nìyẹn. Allahu Akbar. tí Jẹ̀bú bá ti rí ìpínlẹ̀ ìfẹ́ da àtògùn àti gbogbo àṣírí àtòwó ní ó fi gbé onítọ̀hún ga tó ń tọ̀ bá ti wá ga nínú community òun ó wá púpọ̀ ní ó ti máa wá help gbogbo community. Allah. àbáwọn òṣèlú ẹ̀ lù yìí àwọn òṣèlú ẹ̀ lù yìí tara wa nìkan là ń dù ìwọ tó sì tí ìdókè báwo ṣe fẹ́ ṣe lòmíì àmọ́ tí gbogbo yín bá ẹ dákun adé òkè ibìkan a wá fẹ́ gun òkè èmi wá gun ọwọ́ mi jábọ́ ìwọ fẹ́ gun ọwọ́ òtókè ìwọ fẹ́ gun ọwọ́ òtókè kí ni gbogbo máa ṣe ìwọ máa wà ńlẹ̀lẹ̀ àwọn gbogbo àti gbogbo wa wá gbé ẹnìkan láti wọ́n gbé kọ́kọ́ lọ́rùn ó yá wọ́n tó fọwọ́ ti sókè kí ló máa ṣẹlẹ̀ ẹnì máa dókè tó bá ti wá dókè kọ́ yóò máa tó kò lọ́wọ́ ayakumullah. iṣẹ́ youth ni ẹlẹ́ẹ̀kejì organizing community events irú ìtajọ́kọ̀ yìí àwọn youth náà ló ní tó pọ̀ jù nínú Islam kò wá ṣe irú ìtajọ́kọ̀ yìí nìkan festival a lè pèrè ìdí náà ta ṣe ní festival ká tó ṣe festival gbogbo orí ìtẹ́ máa ń ṣe pé ilé yá ọkùnrin náà nínú dùnú community nínú dùnú àwùjọ ní àwọn kan wà ń bẹ̀ tí Islam béèrè jù lọ́wọ́ wa anọzọfà báwo la ṣe máa ní youth tẹ̀sí náà ṣe unit tẹ̀sí náà ṣe meeting tẹ̀ kó youth jọ ẹ̀sìn pé development tó yẹ ká àwa gbogbo àwùjọ àwa nípa àwùjọ dọ̀tí Islam ní àgbàwọ ẹ̀ wọlé ìjọba ni kó gbẹ́ kọ́tà ṣé ìjọba ló wá ń da yẹ̀pẹ̀ sí kọ́tà ni. báwọn ló ń da ké sí bẹ́ẹ̀. káwọn ló ń da ké sí kọ́tà tó fi ń kún ni iṣẹ́ youth ní ládùúgbò pé kọ́tà wa ò gbọ́dọ̀ dọ̀tí àdúgbò wa ò gbọ́dọ̀ dọ̀tí ibi tó yẹ kó sí koríko iṣẹ́ youth ní kádùgbò clean kádùgbò dáa kí pèsè wà ládùúgbò wàláhì iṣẹ́ youth nínú àwọn tí Islam kà sínú iṣẹ́ youth ni. ayakumullah. ẹ̀yin ẹni kí ni Islam fẹ́ o ojú Islam náà ni mo sì ń bá a wò tẹ́ ẹ̀ bá lè ṣe fúnra yín kódà kẹ́ wá dá owó kó jẹ́ pé owó kí àdúgbò lè clean kádùgbò lè dá lọ́nà ẹ̀ wá ń dá lẹ́yìn pé èèyàn pé kán bá yín dá sí inú Ọlọ́run ó sì máa dùn sí yín. nítorí pé èèyàn ò ní jẹ́ kí ilẹ̀ mọ́ kí láyé onítọ̀hún náà má dà. kò ń ṣe gbogbo nǹkan lóògùn gbogbo nǹkan sọ̀kọ́ làdúrà àwọn iṣẹ́ kan ń bẹ téèyàn bá ti mọ̀ ọ́ ṣe nígbà téèyàn jẹ́ Ọlọ́run ló lè ní. ẹlẹ́kẹta advocating for social change aláṣẹ youth náà ni àwọn yẹn náà tún pọ̀ lọ àwọn youth ni ó mọ ohun tó kàn ládùúgbò àwọn youth ni ó jáde tí ó mọ bí ibì kan ṣe ní tó dáa táwọn náà gbé wá sínú àwùjọ tiwọn náà nínú iṣẹ́ youth tó bá yẹ pé ẹjọ́ parapọ̀ bí Ọlọ́run ṣe ní kí èèyàn máa rí àgbàlagbà fín ni bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe gbà pé kí àwọn youth gbà kágbàlagbà rí àwọn jẹ nínú iṣẹ́ youth ní protest wà ohun tẹ́ ẹ̀ bá rí tí ò dá ládùúgbò tàbí bàbá kan ń dá àdúgbò rù tàbí ẹnìkan ń dá àdúgbò rù tàbí ẹnìkan ń dá mi sí tó yẹ kó dá mi sí tàbí ẹnìkan ń ṣe ohun tó yẹ kó ṣe iṣẹ́ youth ní láti jagun tì í gbà fẹ́. ẹ protest against ẹ. ẹ protest against ẹ. Masha Allah ìbàjẹ́ ló ṣe. Islam ló sọ o. ẹnu iṣẹ́ youth ní wọ́n ṣà ń campaign ó yẹ jẹ́ ráìsì nìkan lẹ̀ ń fara mọ́ ó yẹ jẹ́ náírà àpò nìkan lẹ̀ ń fara mọ́. mo lọ ìlú kan ìlú àwọn ìyá ìyàwó ẹ Ìlérò Masha Allah. ibi tí wọ́n tà nílérò wọ́n kò sí ìlú tí ò dájú tọ́ta mo wá mọ̀mọ́ lọ bẹ́ẹ̀ nìkan kà á kí ló ń ṣẹlẹ̀ ṣé ẹnìkan ti jẹ gọ́fìnà rí bí wọ́n ní rárá o ó ní àwọn ọjọ́ tó máa ti wá campaign
àwọn á sọ fún wọn pé à ní dìbò fún yín o ẹ fi pé máa ṣe lẹ̀ ẹ kọ́kọ́ ṣe náà ká tó dìbò. Allah. èyí ṣe táwa ti wá ya olè tó jẹ́ pé náírà là ń kù tá a ń wọlá kù. Àtagolo dìdí gára ẹ̀sìn ṣé kan. yúùtù yẹn náà lábẹ́ bá sọ pé kí ló kàn àwọn yúùtù wa tí wọ́n kọ̀ mí ní gbogbo wa tí wọ́n fẹ́ ṣẹ́ ṣe nínú ohun tí máa ń pa mí lẹ́kún jù lọ́tà yìí union ló pọ̀ jù láàrin wa ṣé bá ṣe là náà nìyẹn tá a fi bá àwọn Abẹ́òkúta àti Ìjẹ̀bú ẹ dákun ẹ wo gbogbo ojú orí wọnú Ọ̀tà wá wọ Ṣàngó ẹ sọ ọmọ Ọ̀tà tó ní ṣọ́ọ̀bù tó tóbi ń bẹ̀ fún mi tó pé mò ń ta ọjà tàbí mò ń ṣiṣẹ́ ọwọ́ tí gbogbo wa ti fi iṣẹ́ tá à ń ṣe lẹ̀ tá a ti gba union lọ pé union ló lè là wá ṣó wá là á Àti ilẹ̀ títà. ẹ̀ ń ṣe ẹrú fáwọn kan àwọn kan fowó yín sọ́ra ẹ̀yin ṣe ẹrú fún wọn ibi kan tó tún gbé dé l'Abẹ́òkúta yìí wípé àwọn róòdù yẹn wípé ẹ tún lọ san kíní kan millions wọ́n tún ti bù fún yín sí òun sọ́ra wọ́n tún gbọ́ pé meeting tó wá last mọ́tò ìyàwó ẹ̀ ló tó fi wá gara pẹ̀lú wọn ní last meeting tó wá Allah. ẹ̀yin lẹ́yìn sì wà ní oòrùn nígbà tí wọn ò rí lódìdí tẹ́yìn náà ti pera yín láàbọ̀ ṣé bá ṣe fẹ́ gbórí nìyẹn ṣé bá ṣe fẹ́ lójú tiwa náà nìyẹn gbogbo wa la ní iṣẹ́ ọwọ́ ó ní gbogbo wa ti wá filẹ̀ pé kò tó jẹ péjú ní ọ̀dọ̀ tó jẹ ẹ jẹ́ kí n parọ́ kan fún yín tó o bá ti pọ̀ tó o sá kúrò ń bẹ̀ tó o rò pé o lè sá mọ́ lọ́hùn lọ́wọ́ wàá tún lọ báyà pàdé lọ́hùn òrùn á pa ẹ́ fún wa tún ṣépè fún ẹ lórí pé o já tíkẹ́ẹ̀tì èpè á sì padà rùn àrùn ẹ tó bá rùn ẹ tó bá lu má darí kan àrùn ọmọ ẹ dákun ọ̀dọ̀ ta fẹ́ gbàgbé rídà èyí tó ṣe union náà wá ilẹ̀ ní ẹ lọ sí Ìbàdàn mo pé Ìbàdàn dáadáa gbogbo àwọn tó ń ṣe business ní Ìbàdàn 95% ọmọ Ìbàdàn ni àti lágbèrè àti ní géètì àti lọ́jà ọba ọmọ Ìbàdàn ní gbogbo wọn ọmọ Ọ̀tà mélòó ló ń ṣe business nínú tiwa ẹ̀yin lẹ pè mí pé kí wọ́n á sọ tọrọ Gbọ́dọ̀ kó wọ lára yín. ẹ jẹ́ àṣàtúnṣe tíṣẹ́ kan ò bá gbé èèyàn lè níṣẹ́ mẹ́ta ẹ mọ̀ mí ẹ fi tèmi wò ó nígbà tí mo kéwú tí mo dé pé ìkọ̀kọ̀ ṣiṣẹ́ ní ìlú bàbá àti ìyá mi iṣẹ́ àkólẹ̀ ni mo kọ́kọ́ ṣe lù yìí. PSP. mo kólẹ̀ ni mo kólẹ̀ títí mo bẹ̀rẹ̀ fídíò club mi ìtìjú ni ọmọ Ọ̀tà mélòó ló wò pé kíní yóò tó mi jẹ kí wọ́n lọ gba mọ́tò kí n máa ṣe Uber ìtìjú yìí náà tún ni pé kíni ká ti gbọ́ pé mi ni mo ẹni tí ò rówó jẹun tó ń sọ pé kíni ká ti gbọ́ pé mo wá ń wa mọ́tò ẹ máa wo bí tá a gọ̀ sí. Wọ́n ti fẹ́ dráìbà fún ọmọ tí ò tó mi. àwa tá a pèrè àwọn yúùtù lónìí táwọn adìsíọ́nsì pẹ̀lú àwọn àgbàlagbà tí wọ́n tọ́ ti wà lókè iṣẹ́ kan ṣo la dì mú ta ní kò dáa tó ti try ìkejì wò lọ tún kọ́ṣẹ́ mi lọ kọ́ bísínẹ́sì mi London America Canada tí wọ́n ń tàn wá ẹ̀tàn ni o wàláhì mo sọ lálẹ́ àná níbi wá sọ́kọ̀tà wà wàláhì kò sí ìlú tó dáa tó Nàìjíríà billahi alilazim kò sí ìlú ọ̀hún wọ́n ṣètò ìmọ̀jọ́ ọmọ Nàìjíríà gbolè ó gbọ̀lẹ̀ ibi wo lè gbé pure water á sì kó máa lọ tà lójú orí ẹlòmíín sì ta pure water yẹn títí tó fi kọ́lé bó lè fẹ́ ta pure water ní London àbí America o lè ṣiṣẹ́ 2 hours ní Nàìjíríà kó lọ sùn o lè ṣiṣẹ́ 5 hours ní Nàìjíríà kó lọ sùn ẹni tó bá ṣiṣẹ́ tó pọ̀ jù ní Nàìjíríà ló máa ṣiṣẹ́ 8 hours tó bá wà lọ́hùn tí wọ́n ń sọ wípé ó dáa nì tó bá fẹ́ mọ̀ pé o fẹ́ rí owó jẹun o fẹ́ rí owó ilé san wàá ṣiṣẹ́ 18 hours ta ló lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà nu wa ibi iṣẹ́ kòṣù péré làwọn aṣíta ní kò dáta dé gba dé union lọ tàbí bẹ̀rẹ̀ sí lọ talẹ̀ ẹ̀ka náà ṣiṣẹ́ méjì wò káwò tó bá ti kó ní local government tó wá bí iṣẹ́ méjì tó tún máa bọ́ sí bí o tún máa lọ wa mọ́tò díẹ̀ ni kó wá gba owó oṣù local government kó wá fowó mọ́tò kún lálẹ́ ṣé èèyàn ní ti odidi. Ó ti di odidi. mo fi ṣàpèjúwe ọ̀rọ̀ ni o mi ì bá ṣe àmàlù sọ̀rọ̀ o. Allah. Bàbá ẹ ti tẹ́kọ̀ pàkó ṣe àmàlẹ̀ ń bá wí. Àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ ti mọ̀. ọ̀rọ̀ yan ní relationship wà because láì sí ọmọdé àwùjọ ò ní ga. Àwùjọ ò lè dá láìsọmọdé. kí nìdí? Àkọ́kọ́. nítorí pé ní gbogbo àgbáyé wọ́n wò lọ wò bọ̀ wọ́n ní àwọn òwò ló pọ̀ jù láyé wọ́n wá rí pé àwọn youth kó 75%. Allah. ẹ gbọ́ Àgbọ́yé. ní gbogbo àgbáyé youth kó 75%. bẹ́ẹ̀ pé wọ́n pín youth sí mẹ́ta. Masha Allah. àmọ́ àti ìkíní àti ìkejì àti ìkẹta tí wọ́n pín wọn sí wọ́n kó 75% ní youth tó ń túmọ̀ sí pé àti ju àwọn leader yẹn lọ
àwa la pọ̀ jù tó túmọ̀ sí pé àwa la gbọ́dọ̀ múra pé báwo ni ọ̀la wa ó ṣe dáa. ẹlẹ́kejì ni pé yóò tún ló ní èní ara sì tún ní ọ̀la. àwọn àgbàlagbà ọ̀la nìkan ló kù, àwọn ò ní èní mọ́, èní ti lọ, ọ̀la ló kù táwọn fẹ́ máa dù, àwa sì máa du èní àtún á du ọ̀la. ló fi jẹ́ yóò tún ló máa wá káràmáìsì kí iṣẹ́ láti ṣe láwùjọ. tíjọba bá sì jẹ́ chairman tàbí ó jẹ́ tẹ́sánà níbì kan tí bẹ́ẹ̀ ò bá ti gbérí táwùjọ yẹn ò gbérí. ẹ wo gbogbo yìí mẹ́rin kan ni mi wá náà tà yìí. mẹ́rin náà ni wá. ó yẹ kójú máa wá ti oníkálukú ẹni tó kù ní sinimá tí yóò ti wà ní pé wọ́n gbọ́dọ̀ máa gbọ́ pé ìjànà yìí ló dáa jù, ọ̀tún ló dáa jù, òsì ló dáa jù, orúkọ ló dáa jù. ẹni tó kù ló dáa jù máa dá nìyẹn. àbí mi mọ̀ pé ìwúdà ká ló máa dáa jù náà ìfúkẹ́ náà dàbí lọ́ǹdì sí. àwọn ká sọ pé ìjànà ni ó máa dáa jù. Allah ìjànà náà lọ̀gá tẹ́lẹ̀ náà. ẹ má jẹ́ ọ̀gá lórí ẹnu. Allah wọ́n yẹ pé ìjànà ẹ máa lọ̀gá lórí kíni. lórí ẹnu. lórí kíni atẹ̀dúpẹ́ fún náà ó ti ń yàtọ̀ láyé ìyá àwọn ohun tá à ń ṣe ń bí láyé ìtawà yìí àwọn ohun tá a máa ń ṣe ń bẹ̀. bó tiẹ̀ jẹ́ pé 1980s àfáàmì ànínásàrádì láyé kúrú hu ọ̀wọ́. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid wa lam ní yulad. 1980s bàbá ti máa ń kó wa wá sí bíbà yìí tábà wá ṣe mọ́lúdì láàyè yìí bí tá a máa ń to stage sí rè àbá wa ń pàfọ́ọ̀mù iṣẹ́ ànábì Muhammad bàbá máa wá gbé ìdàlẹ́ wa lọ́wọ́ ní 1980s bàbá ti kó wa wá sí i àmọ́ tòun ti bẹ́ẹ̀ mú tó gbajúmọ̀ jù láàyè yìí pé ayé inú ẹni ọ̀tọ̀ ti wá mú ẹ̀hún yọ lọ́tà ó ti wá ń pọ̀ alihamudulilayi. alhamdulilah. àmọ́ ibi tí mo ti lọ ní bí ẹ má yẹ ká jọ ọ̀gá lásán àwọn ọ̀dọ́ ọ̀gá lórí ìwé ọ̀gá lórí oríire ọ̀gá lórí ìtajà ẹlẹ́kẹta tó kó gbọdọ̀ fi sùn ọ̀dọ́ sì ní egungun tí wọ́n lè fi ṣiṣẹ́ àwọn àgbàlagbà yóò ní agbára tó bẹ́ẹ̀ mọ́. a lè ṣiṣẹ́ mọ́. téèyàn bá ti ń wọ 60 ìwọ̀nba léré tó lè sá mọ́mọ́ àwọn ọ̀dọ́ èyí tó tún máa bá kó bá wà náà tó yẹ pé àti bá àwọn àgbàlagbà yẹn náà ṣe bí àwọn tẹ̀síwọ́ 70 kíní kan ká ló máa tó rẹ̀ wọ́n ọlọ́run jẹ́ káwọn abá débẹ̀ pẹ̀lú ògbógbóró tí gbogbo wa rọ́pù yìí. má jẹ́ ó sùn gbé gbẹ́rí gbígbẹ́ nítorí obìnrin ó sì ń payá rẹ̀ dànù pakuru mọ́ wọn náà ti mọ̀ pé orúkọ burúkú nìyẹn láyé àtijọ́ tí wọ́n á ní kéèyàn pakuru mọ́ kan ó ti mọ ohun tó ń pè bẹ́ẹ̀ láyé àtijọ́ wọ́n wá sọ orúkọ òògùn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà la sì ń gbé jẹ ẹlòmíì ò lè má mú lójúmọ́ wá ní òlàlàáfíà wà bá rẹ̀ ń bẹ̀. àwọn nǹkan yìí téèyàn bá wò dáadáa ìyá mọ̀ pé tábàtà ló ní àwùjọ jù lásìkò yìí ìyá mọ̀ pọ̀ ọ̀dọ́ ni. ọ̀dọ́ ló láwùjọ jù lásìkò tá a wà yìí. torí àwọn la pọ̀ jù àwọn la sì lágbára àwọn la sì dé ìnira tó ń lọ́la àwa gan làwùjọ pọ̀ lọ́rùn ìwọ̀nba díẹ̀ ní tàwọn lídà yẹn gan tó bá wá dáwọn òní júlẹ̀ ẹ̀yin inú ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé akínní yín nípa iṣẹ́ ọwọ́ yín nípa ìnílárí nípa ọgbọ́n nípa làákàyè àmọ́ àwásù ó ní mo ká mọ́ lẹ́nu lẹ́ẹ̀kan ó ní gbogbo ọ̀tà yìí kọmíṣánná àkànṣe kan náà fún wa ní gbogbo mi kò tẹ̀ sí ṣe bíbà yìí rárá ẹ wá yé wa èmi àti ẹnìkan jọ́sọ̀ náà olóṣèlú pé káàtì ẹ̀wá ní wọ́n tẹ̀ wá ní wọ́n fẹ́ fún wa ń gọ́ fún náà ta ló lè fún láàrin wa náà lọ́tà yìí láhìlá àhìlá Muhammadu Rasulullah. àsunkún ṣíọ wọ́n ń ṣe wá bí àyíjáde àwà lójú kan àárín lọ àwọn ibì kan ẹjá jáde o téèyàn bá jáde yẹn á mọ̀ pé nǹkan ṣe wá lọ́tà yẹn yóò máa ṣàdúrà ọ̀tà lọ́tọ̀ ni àmọ́ àwọn ọ̀dọ́ ta lè jí náà rẹ̀ ara lè jí o téèyàn bá wá relationship àwọn àgbàlagbà relationship èèyàn ò wá communicate àwọn àgbàlagbà yóò wá communicate ẹ wà bẹ́ẹ̀ ṣe máa jọ pàdé pọ̀ láwọn àgbà pọ̀ ẹ máa communicate dáadáa relationship bẹ́ẹ̀ ni mo sọ yẹn communication ló máa pọ̀ jù meeting ló máa pọ̀ jù pẹ̀lú wọn ẹ proof ara wọn fún ya ẹ̀yin ní kẹ́ ẹ proof relationship yìí ni pé kẹ́ ẹ proof ara wọn fún wọn ànábì Yusuf ọmọdé ló wà òun ló wà lọ bá àwọn àgbàlagbà àwọn ọba ìlú wọn pé kí ló ń ṣe yí ọmọdé ni mí tòótọ́ àmọ́ ìní ẹ fi mí ṣe lórí gbogbo rẹ̀ agídí pẹ̀lú wàhálà ló fi lọ bá wọn pé ẹ fi mí ṣe mo lè ṣe mo tó ṣe wọ́n wá rí i pé wọ́n àti wọ́n tẹ̀sẹ̀ wọ́n wá rí i pé ó tó ṣe é tòótọ́ wọ́n wá gbé fún ànábì Yusuf òun ló jẹ́ kí ní sílá dáadé ní ẹ̀yin ọ̀dọ́ náà ẹ̀yin ní ẹ hùwà dáadáa tó máa fi dípẹ́ tó ṣe ẹ hùwà tó dùn ẹ fi làákàyè ṣe ẹ má ṣe ahun ẹ má ṣe nínú bíní má ṣe tèmi nìkan tó bá ti rí bẹ́ẹ̀ náà ní làákàyè ẹ̀yin náà wá bá wọn du ohun tí wọ́n fẹ́ filẹ̀ yẹn ohun tó wà lókè tí wọ́n fi ń bò wá lójú ẹ wá bá wọn dù
tẹ́ bá ti gbà ọ̀tá ọdún bẹ̀rẹ̀ sí ní lárí ẹni bẹ̀rẹ̀ sí ní lárí subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. orúkọ mi ni comrade Ìdòwú Kamilu aka Ogos, èmi ni new chairman Ìjànà youth development. orí ti tèmi ni ẹlẹ́kẹta báyìí wọ́n ti ṣe méjì kẹ́mi tí tó gbàjọba ní last year. inú mi dẹ̀ dùn ní ọ̀pọ̀lọpọ̀ tẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi látòrí five chairman mi ìdè ẹ̀ṣọ́ fi ṣòdà àwọn mẹ́mbà bí a ṣe pa ọ́ pọ̀ tí a ṣe Ramadan lecture yìí a tẹ̀dúpẹ́ fún lecturer wa tí wọ́n á ṣe lecture fún wa Shehu wa Isro Yusuf Isa àdúpẹ́ fún wọn ọlọ́wọ́n bá gbà fún wọn àtẹ̀dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá Sẹ́ríkì of Ọ̀tà pẹ̀lú wọn àti president wa ní Ọ̀tà youth assembly àdúpẹ́ lọ́wọ́ gbogbo wọn Olúọmọ Ìjànà Kasolat Wasiu àdúpẹ́ lọ́wọ́ wọn pátápátá ànífẹ́lẹ́ ṣe àṣemọ. bàbá kò ní bàjẹ́ fún yín láéláé. Àmín. àáfàá tó gbé wa o wọ́n tún wá ń gba donation àáfàá tó wá náà gbé bàbá tó bá a sọ̀rọ̀ náà lẹ́nu látọwọ́ tàwọn náà fúnra ara wọn kò mọ ìtọ́jú fún akọ̀rọ̀ o bàbá oníwàásí tèmi wọ́n tún wá ní látọ̀dọ̀ tàwọn ẹ̀ tún gba 1000. Allahu Akbar. ẹ wá ń ká bá wọn ṣàdúrà fún gbogbo gbà. eléyìí tẹ́ bá wa sọ láàyè yìí lẹ́nu inú wa dùn sí púpọ̀ ọlọ́mọ afẹ́lẹ́ ṣàṣọmọ fún yín. Àmín. ẹnu tó ti jáde má ṣe ní balẹ̀jọ́ aburú. Àmín. gbogbo etí tó gbọ́ má ṣe ní balẹ̀jọ́ aburú fún wa. Àmín. Àmín. bisimilayi lakọ́dídákùn lè rí láàfin. Bismillahir Rahmanir Rahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. Fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. Alhaji wa Afin Àyìndé Kazeem Bàtàbàtà Olúọmọ of Ìjànà Àwórì Kingdom. Assalamu alaikum sir. alhamdulilayi àwa lọ ga lóòótọ́ torí tábà ní ká wò ní ìlú Ìjànà yìí tá a ti ń bá a bọ̀ ní sọdún kẹwàá rè láti dá Ìjànà youth lẹ̀ ní àtàrà Ìjànà youth lẹ́yìn ọ̀tún youth ti dìde òsì youth wọ́n ti dálẹ̀ Orúbà youth wọ́n ti dálẹ̀ tábà ní ká wá kún bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti ṣe níbi ká lọ sí school primary school wa tó wà ní Ìjànà St Peter ní Ansarudeen ní junior school ní St Michael ká fún wọn ní exercise book ká fún wọn ní bag ká fún wọn ní dustbin basket yẹn bẹ́ẹ̀ kódà tún kó ń bíbà yìí àwọn onú Ṣàngó lọ́dẹ Joko lọ́dẹ Ìtòkì lọ́dẹ Jọjú lọ́lọ́ fún àwọn ọmọ school ní nǹkan tí ó jẹ́ nǹkan táwọn ọmọ school lè máa lò yàtọ̀ síbẹ̀ tabaníkà wọnú àdúgbò àwọn abandon project táwọn olóṣèlú wa ti ṣe bí abibọ́ o tí yóò jọ mọ́ Ìjànà youth débẹ̀ agbèdìde àṣẹ omi yẹn bẹ̀ sí ní yọ táwọn èèyàn ń jàǹfààní omi yẹn irú ẹ̀ wà lẹ́sà irú ẹ̀ wà ní bypass ní Ìdíròkò road tí comrade Kamol Kilani ṣe síbẹ̀ fún wa irú ẹ̀ wà ní Àgọ́ṣàgà tí Alájà náà sí mọ́ ṣe tẹ́lẹ̀ tí ò yọ mọ́ tá a tún ṣe tó ń yọ àtàwọn míì bẹ́ẹ̀ lọ. ẹ ká ṣe kábíyèsí Larry Bash wọn kí àwọn bàbá wa. mo kí yín Kítígbé TV mo kí yín ẹ kú òǹgbẹ o ẹ̀mí àṣìkà lágbára Ọlọ́run nǹkan tó gbé wa débi ni pé àwọn Ìjànà Youth Association wọ́n ń ṣe Ramadan tafsir wọn lénìí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ Ọ̀tà Ìjànà jẹ́ gbòógì nínú àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin náà so nítorí ẹ̀ ni a ṣe wà ń bí lénìí. Advice mi náà ni pé ní agbára Ọlọ́run gbogbo nǹkan tí ò tó ó ń bọ̀ àtúnṣẹ́kù ṣùgbọ́n tó bá wá dé náà àwa ọ̀dọ́ náà ká ti prepare ara wa in terms of our education in terms of our readiness in terms of our technological savvy ká ti ready ká ti prepare ara wa ká ti ní good education ká ti wà ready fún modern day technologies láti take charge of all the opportunities tí àwọn bàbá wa kábíyèsí ọlọ́tà àti gbogbo àwọn political leaders wá ń try láti attract wa sínú ìlú wa ní agbára Ọlọ́run tó bá máa dé náà hàn ní wáwá tì gbogbo ọ̀rọ̀ drọ́ọ̀gì nǹkan burúkú bad vibes ká má dá sí so ní agbára Ọlọ́run ìlú Ọ̀tà ò ní dàrú kábíyèsí ọlọ́tà wọn á pẹ́ fún wa gbogbo àwa olóyè náà á pẹ́ àwọn ọ̀dọ́ ìlú náà wọn ò ní ya wèrè mọ́ wa lọ́wọ́ wọn á máa rí ṣe wọn á máa ní lọ síwájú. àti gba donation kẹtọdé yàtọ̀ sí ìta máa ń wọlé wá bá yín fún àti wọn fẹ́ gba tójú ayé tó ṣojú ìta gbangba. donation ta gbangba bàbá wa ní kẹ́ máa kan nọ́mbà wa ó ti dé ọ̀dọ̀ wọn. orúkọ mi ni ọmọọba Adéfọlárìn
Adéníyì Ojúgbélẹ̀ tí mo jẹ́ president fún Ọ̀tà Youth Assembly. Ramadan lecture àti youth ihun tí oṣù Ramadan tó jẹ́ òun náà ni pé oṣù tó wá fọ̀ wá mọ́ tó wá train wa bá a ṣe fẹ́ lo àwọn oṣù mọ́kànlá tó kù. So eléyìí dẹ̀kẹ̀rẹ́ ó lapa nínú àwọn ọ̀dọ́ tó wà lọ́tà látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ la gbé program dání tó ń address àwọn nǹkan tí à ń kojú gẹ́gẹ́ bí ọ̀dọ́ nílùú Ọ̀tà. So ní last week mo ṣì wà pẹ̀lú àwọn Ojúore youth lórí Ramadan lecture náà ni ti Ìjànà la wà yìí on the 27 a máa ṣe ti Ọ̀tún so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tá a bá ń gbà wọ́n wá sí báyìí a lè jẹ́ kí a máa rí àwọn ohun tí a máa fi ṣe àríkọ́gbọ́n tó máa kọ́ wa lọ́gbọ́n láti lè fi àwọn ọ̀wà tí kò bójú mu láti lè filẹ̀ ládẹ̀ ti lè lékún lórí àwọn ọ̀wà tó dáa láti máa ṣe eléyìí á dẹ̀ jẹ́ káwùjọ wa kó lálàáfíà. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Òṣùpá tí mo bá ti pè wọ́n lọ́rùn má sọ pé wọn ò gbọ́ gbẹ́bẹ́ mi dójú táwọn ọ̀tá mi tó rò pé bóyá o ti kò mí sílẹ̀ ni. Gbogbo ìgbà tí mo bá ti pè Ọlọ́run mi má sọ pé wọn ò gbọ́ gbẹ́bẹ́ mi dójú táwọn ọ̀tá mi tó rò pé bóyá o ti kò mí sílẹ̀ ni. Bí ọba tún sọ pé bákan lòun jẹ́ lọ́bẹ̀ o iyọ̀ yẹn ń káwọ́ àká sẹ́yìn ni gbogbo ayé ti mọ̀ pé yọ̀ ló mọ́ fẹ́nu àti forin dábọ̀ lẹ́kùn ìbàjẹ́ ṣíṣe àforin pẹ̀tù sọ̀kà wọn nínú líle àforin tí wọ́n lẹ́wọ̀n bá mi tó tóbi ọba tó ní ká gbá gbogbo nǹkan ẹja kẹsì òṣùpá tí mo bá ti rọ̀jò àdúrà mi ìyá àtẹwọ́ kò sì máa wí tiẹ̀. Gbogbo ìgbà tí mo bá ti pè é